Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a gbé yín ga, ṣe yín lọ́ba fún àánú ńláńlá o láti rí ọjọ́ tí ó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án. Ọ̀pọ̀ ọjọ́ rọ̀ ilẹ̀ fi mu, ọ̀pọ̀ omi ló sàn kọjá abẹ́ afárá, ṣùgbọ́n àánú yín gbé wa dúró, àánú yín pa wá mọ́, àánú yín mú wa wà láyé, mú wa wà láàyè. Ìyìn ògo ní fún orúkọ yín, Ọlọ́run aláàánú wa o. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere o, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé orísun ọ̀dọ́, orísun ọ̀dọ́. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹtàléní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkarùn-ún. Ìwé orin Dáfídì orí ìkẹtàléní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkarùn-ún. Ẹni tí ó fi ohun dídára tẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ìgbà èwe rẹ̀ di ọ̀tun bíi ti idì. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹfà dé ìkàndógún. Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹfà dé ìkàndógún. Nígbà náà ni àwọn ọmọ Júdà wá sọ́dọ̀ Jóṣúà ní Gígálì. Kélébù ọmọ Jẹ́fúnè ti Kénésì sì wí fún un pé, ìwọ mọ ohun tí Olúwa mi wí fún Mósè ènìyàn Ọlọ́run nípa tèmi tìrẹ ní Kédésì Báníà. Ẹni 40 ọdún ni mí nígbà tí Mósè ìránṣẹ́ Ọlọ́run rán mi láti Kédésì Báníà lọ ṣe àmì ilẹ̀ náà. Mo sì mú ìyìn fún un wá gẹ́gẹ́ bí ó ti wà ní ọkàn mi. Ṣùgbọ́n àwọn ọkùnrin mi tí ó gòkè lọ, wọ́n já àwọn ènìyàn láyà. Ṣùgbọ́n Ọlọ́run tọ Olúwa Ọlọ́run mi lẹ́yìn pátápátá. Mósè sì búra ní ọjọ́ náà wípé, nítòótọ́ ilẹ̀ tí ẹsẹ̀ rẹ tẹ̀ nì, ilẹ̀ ìní rẹ ni yóò jẹ́ o, àti ti àwọn ọmọ rẹ láéláé, nítorí ìwọ tọ Olúwa Ọlọ́run mi lẹ́yìn pátápátá. Ǹjẹ́ nísinsìnyí kíyèsí, Olúwa ó dá mi sí gẹ́gẹ́ bí ó ti wí o, láti ọdún 45 yìí wá o, láti ìgbà tí Olúwa ti sọ ọ̀rọ̀ yìí fún Mósè nígbà tí Ísírẹ́lì rìn kiri ní aginjù. Sì kíyèsí, nísinsìnyí èmi di ẹni 95 ọdún lónìí. Síbẹ̀ èmi ní agbára ní òní gẹ́gẹ́ bí mo ti ní ọjọ́ tí Mósè rán mi lọ. Gẹ́gẹ́ bí agbára mi ti rí nígbà náà, àní bẹ́ẹ̀ ni agbára mi rí títí di ìsinsìnyí fún ogun àti láti jáde àti láti wọlé. Ǹjẹ́ nítorí náà fi òkè yìí fún mi o, èyí tí Olúwa wí ní ọjọ́ ni. Nítorí tí ìwọ gbọ́ ní ọjọ́ náà bí àwọn ọmọ Ánákì ti wà níbẹ̀, àti ìlú tí ó tóbi tí ó sì ṣe olódi. Bóyá Ọlọ́run yóò jẹ́ wà pẹ̀lú mi, èmi yóò sì lé wọn jáde gẹ́gẹ́ bí Olúwa mi ti wí. Jóṣúà sì súre fún, ó sì fi Hébrọ́nì fún Kélébù ọmọ Jẹ́fúnè ní ilẹ̀ ìní. Nítorí náà Hébrọ́nì di ilẹ̀ ìní Kélébù ọmọ Jẹ́fúnè àti Kénésì títí di òní olónìí o, nítorí ó tọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì lẹ́yìn pátápátá. Orúkọ Hébrọ́nì láéláé rí a máa jẹ́ Kiriati Arba. Arba jẹ́ ẹni ńlá kan nínú àwọn ọmọ Ánákì. Ilẹ̀ náà sì sinmi lọ́wọ́ ogun. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ yẹn láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé o. Àwọn ènìyàn kan kò fẹ́ darúgbó mọ́ o. Ó dàbí ẹni pé wọ́n ń wá orísun ọ̀dọ́, nǹkan tí yóò mú wọn jẹ́ ọ̀dọ́ títí láéláé, nígbà tí kò ṣeé ṣe kí ènìyàn kí ó wà ní ọ̀dọ́ títí láéláé. Ó sì lè ní okun àti agbára ọ̀dọ́. Kò ní í ṣe iye ọjọ́ orí rẹ̀ tí ó jẹ́. Mo sọ fún àwọn ọ̀rẹ́ mi kan nígbà kan sẹ́yìn wípé ní ìwọ̀n ìgbà tí Jóẹ́lì orí ìkejì ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n wípé àwọn ọ̀dọ́mọkùnrin yóò máa ríran, tí o bá sì ní ìran tí ò ń lé, ọ̀dọ́ ni ó jẹ́ o. Ọlọ́run yóò fún ọ ní ìran nígbà tí o bá dúró dè é ní iwájú rẹ̀. Ìwé Hábákúkù orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkejì. Àwọn tó ń lo ojúlówó àsìkò pẹ̀lú Ọlọ́run jẹ́ aríran. Wọ́n á jáde láti ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ìran tí wọ́n fẹ́ múṣẹ. Kí n tó di àtúnbí,
ìran mi tó ga jù ní láti di alábòójútó ilé ẹ̀kọ́ gíga tó kéré jù lọ ní ilẹ̀ adúláwọ̀. Ṣùgbọ́n nígbà tí mo di ẹni ìgbàlà tí mo bẹ̀rẹ̀ sí ní lo àkókò pẹ̀lú Ọlọ́run, mo bẹ̀rẹ̀ sí ní àwọn ìran ńlá ńlá. Ọlọ́run máa ń fi àwọn nǹkan ṣọwọ́ sí ọ nígbà tí o bá lo ojúlówó àkókò pẹ̀lú rẹ̀. Nínú ìwé Ẹ́kísódù orí 24 ẹsẹ̀ 30 títí dé ẹsẹ̀ 35, nígbà tí Mósè dé lẹ́yìn tí ó ti wà pẹ̀lú Ọlọ́run, àwọn ọmọ Ísírẹ́lì kò lè wo ojú rẹ̀ nítorí ògo Olúwa wà ní gbogbo ara rẹ̀. Mósè ó lo ojúlówó àkókò pẹ̀lú Ọlọ́run. Ó lọ sórí òkè nígbà kan, ó sì dúró ní ibẹ̀ fún odidi 40 ọjọ́. Ìwé Ẹ́kísódù orí 24 ẹsẹ̀ 18. Àbájọ, nígbà tí ó pé ẹni 100 ọdún, agbára rẹ̀ kò dínkù, ojú rẹ̀ kò sì wò bàìbàì. Ìwé Dítarónómì orí 23 ẹsẹ̀ 7. Ábúráhámù ti ju ẹni 100 lọ nígbà tí ó lọ sí ogun láti lọ yọ ìbátan rẹ̀ Lọ́ọ̀tì nínú ewu. Ìwé Jẹ́nẹ́sísì orí 14 ẹsẹ̀ 13 dé ẹsẹ̀ 17. Ó lè ṣe èyí nítorí ó jẹ́ ọkùnrin tó máa ń lo àkókò pẹ̀lú Ọlọ́run ní ìgbà gbogbo. Lílo ojúlówó àkókò pẹ̀lú Ọlọ́run máa ń fúnni ní agbára tí ó sì máa jẹ́ kí ènìyàn kí ó dàbí ọ̀dọ́. Pẹ̀lú oorun kékeré tí mo máa ń sùn nítorí àìráyè mi, ó yẹ kí n gbójú ọjọ́ orí mi lọ, ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, mo sì ní agbára ní ẹni ọdún 82 láti rin ọ̀nà jíjìn. Ojú mi kò sì ṣe bàìbàì o. Kì í ṣe torí pé mo jẹ́ ẹni ààyò, torí pé mo máa ń wà pẹ̀lú ògo Ọlọ́run ní iwájú rẹ̀ ni. Olùfẹ́, ó sì lè máa ṣe gírí bí ọ̀dọ́ kódà títí di ọjọ́ ogbó rẹ tí o bá wà níwájú Ọlọ́run ní gbogbo òrèkóòrè. Ẹ̀wẹ̀, o kò gbọ́dọ̀ gbé ìgbé ayé tí kò bá àìlera rẹ mu o, kí o wá máa retí kí Ọlọ́run kó mú ọ dàbí ọ̀dọ́ nítorí òun lo wákàtí níwájú rẹ̀. Rárá o. Ẹnikẹ́ni tí kò bá tọ́jú ìlera rẹ̀ yóò rí àtúbọ̀tán rẹ̀. Lo ojúlówó àkókò pẹ̀lú Ọlọ́run, ògo rẹ̀ yóò sì yí ọ ká o. Ìwọ yóò sì di ọ̀dọ́, ọjọ́ rẹ yóò sì dàbí ọjọ́ idì. Kókó ọ̀rọ̀: lílo ojúlówó àkókò pẹ̀lú Ọlọ́run máa ń ràn ni lọ́wọ́ láti lè ṣe gírí bí ọ̀dọ́. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa Ọlọ́run mi, fún mi ní oore ọ̀fẹ́ láti máa lo ojúlówó àkókò pẹ̀lú rẹ̀ kí a lè mú ìgbà mi dàbí idì. Fún mi ní oore ọ̀fẹ́ láti máa lo àkókò pẹ̀lú ìwọ Ọlọ́run o, kí a lè mú ọjọ́ orí mi dàbí idì, kí n lè dàbí ọ̀dọ́, kí n sì máa di ọ̀tun sí lójoojúmọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.